A kú dédé wòyí, a kú kó lè dá, a sì kú àṣepọ̀ ọdún, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti sọ di mímọ̀ wípé ètò ìṣèjọba òun yóò mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà látàrí wípé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó fi mọ́ òru ọ̀gànjọ́ ni òun ṣiṣẹ́ pẹ̀lú àwọn ikọ̀ òun lójúnà láti lè rí dájú wípé ìgbé ayé tó rọrùn eléyìí tó ní oyin òun adùn nínú ó wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ìkíni èyí tó fi kí gbogbo àwọn mùsùlùmí jákèjádò àgbálẹ̀ ayé ló ti sọ di mímọ̀ wípé ó ti di ojú ìṣe òun báyìí láti rí i pé ètò ìṣèjọba tó wà lórí ìta àti lórí àlééfà lọ́wọ́ báyìí ó mú nǹkan tó dàbọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí nítorí wípé a kì í débi iṣẹ́ ká tún máa ṣe é, ó ní a kì í kisẹ̀ bọ́ọ̀dọ̀ ká tún máa pariwo òtútù mọ́. Ó ní ní báyìí tí òun ti gba idà ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà, ojúṣe òun ni láti mú ayé dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tọ̀sán-tòru lòun pẹ̀lú àwọn ikọ̀ òun ni wọ́n fi ń ṣiṣẹ́ pọ̀ láti lè rí wípé ètò ìṣèjọba òun ó so èso rere. Bákan náà ni Tinubu ló kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó lọ fún iṣẹ́ hajj ọdún 2023 wípé Ọlọ́run tó ṣọ́ wọn lọ yóò ṣọ́ wọn padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, kò sì nínú wọn ní ládàá rẹ̀. Lára àwọn ọ̀rọ̀ ìkíni èyí tí ààrẹ Tinubu tó tì síta lánàá rèé tó fi kí gbogbo àwọn mùsùlùmí àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP nínú ètò ìbò àwọn gómìnà tó wáyé nínú oṣù kẹta ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Rivers, eyín Magnus Ebe ti sọ̀rọ̀ jáde báyìí ó ní inú òun dùn wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dìbò yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹni tó sọ̀rọ̀ náà Ebe lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nínú ọ̀rọ̀ ètò ìjọba èyí tó wà lórí àlééfà lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni Ebe ó ti sọ di mímọ̀ ó ní kò sí ẹni tó ní ìgbáradì tó ti Bọ́lá Ahmed Tinubu nínú àwọn tí wọ́n jọ díje dupò ààrẹ ọ̀hún nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí. Magnus Ebe tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán ọ̀hún tó wà nílùú Èkó ló sọ wípé ẹ wò bàbá nípa rọ́tọ́ra wa ó ní bàbá ń jà ó ní ká mú tìjà kúrò. Ó ní Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ, ó ní ó kún ojú òṣùwọ̀n láti darí orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ sì ni ó gbáradì lẹ́kùnrẹ́rẹ́ láti kojú ìpèníjà eléyìí tó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà báyìí láti Ilé-Iṣẹ́ Ìfowópamọ́ Àgbáyé World Bank lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ̀kún owó orí epo subsidy eléyìí tí wọ́n kéde yíyọ rẹ̀ nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí wípé kí ààrẹ ọ̀hún kí wọ́n lò ó fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti fi yọ ìṣẹ́ òun ìyà èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń bá fíra bákan náà ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ èyí tó ń yọ látòrí àyípadà àṣẹ àti ṣíṣe pàṣípààrọ̀ owó náírà tó ń tí àwọn ọrọ̀ ajé èyí tí wọ́n ṣe yálà lórí ayélujára tàbí èyí tó da orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì wípé àwọn èrè àti ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ tí wọ́n rí bẹ̀ kí wọ́n lò ó láti fi yọ ìṣẹ́ òun ìyà kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà.
iléeṣẹ́ ìfowópamọ́ ọ̀hún èyí tó wòye wípé ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n wà nínú àìríjẹ àìrímu èyí tó ń bá wọn fínra o. Ó ní ní báyìí ó ní ẹ wò owó tí orílẹ̀-èdè Nàìjíríà yóò máa rí o pẹ̀lú bí wọ́n ṣe san ẹ̀kún owó orí epo mọ́ yìí ó lé ní tírílíọ̀nù 2 náírà. Ó ní látàrí owó yìí ó ti tó san àwọn ohun tó tó àti láti yọ ìṣẹ́ ìyà kúrò ní ara orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí wọ́n pèsè ìgbé ayé ìrọ̀rùn tó ń ti àyíká èyí tó dùn wò fún orílẹ̀-èdè Nàìjíríà látara àwọn owó àti ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ o èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rí lọ́wọ́ báyìí. Ìbẹ̀rù bojo ló ti mú àwọn olùgbé agbègbè kan tí wọ́n pè ní Ìdó-Àní ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní ìpínlẹ̀ Ondo báyìí látàrí bí àwọn ikọ̀ jagunjagun tí ojú omi bí wọ́n ṣe ya wọ agbègbè Ìdó-Àní ní ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan àwọn olùgbé agbègbè ọ̀hún pàápàá jù àwọn ọ̀dọ́ kan pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa ọ̀kan nínú àwọn ikọ̀ jagunjagun ikọ̀ ojú omi ọ̀hún èyí tó fà á kí àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ tó kù kí wọ́n padà wá sí àdúgbò ọ̀hún láti wá fọwọ́ ṣìkò òfin mú àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi náà. Ní báyìí gbogbo àwọn olùgbé agbègbè náà ní ìbẹ̀rù bojo ló mú ò tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n ń ta ọjà bí oníkálukú bí wọ́n ṣe fi gbá sílẹ̀ tí wọ́n fi ẹsẹ̀ fẹ́ àti àwọn tí wọ́n ní àwọn yàrá ìtajà gbogbo bí oníkálukú wọn ṣe tì í tí wọ́n sì sásàlà fẹ́mi wọn o gẹ́gẹ́ bó ti wà nínú ọ̀rọ̀ kan eléyìí tó jáde látọwọ́ alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Olúfúnmiláyọ̀ Ọdúnlámì sọ di mímọ̀ wípé lótìtọ́ làwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n lọ́wọ́ báyìí o àwọn ikọ̀ jagunjagun ojú omi ọ̀hún ni wọ́n wá o láti wá gba ẹ̀san àti láti wá fọwọ́ ṣìkò òfin mú àwọn afurasí èyí tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n lọ́wọ́ nínú ikú ọ̀kan lára àwọn èyí tí wọ́n pa látàrí gbólóhùn asọ̀ èyí tó ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́kadà èyí tó gbé ẹni tí wọ́n pa ọ̀hún èyí tó fà á kí wọ́n sì pa á. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọmọ orílẹ̀-èdè yìí ọkùnrin tó ń kọrin takasùfèé Harrison Okorie tí gbogbo èèyàn mọ̀ rí sí Harrison òun ló ti sọ ọ́ wípé bí ìyàwó ilé òun bá gba òun láyè lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn ẹ̀bẹ̀ àti àwọn ọ̀rọ̀ tútù tóun bá sọ òun yóò fẹ́ ìyàwó èkejì tóun ó sì kéde rẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ òun àti àgbáláyé. Harrison èyí tó sọ̀rọ̀ náà tẹ́ ẹ̀ bá sì gbàgbé ó ti sọ̀rọ̀ yìí nínú ọ̀sẹ̀ tó kọjá o níbi tó ti sọ ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìkíni èyí tó fi kí ìyàwó rẹ̀ Pẹ̀rẹ́sì wípé ó kú oríire ayẹyẹ ọjọ́ ìbí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó sì ṣe àpèjúwe ìyàwó rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìyàwó rere alálùbáríkà. Lásìkò náà ló sọ wípé òun gbáradì láti mú ìyàwó èkejì ṣùgbọ́n lọ́wọ́ báyìí ìròyìn ló tún jáde láti ẹnu Harrison èyí tó ní bí ìyàwó ilé òun bá ti fún òun láyè tẹ̀síwájú olóhun yóò mú ìyàwó èkejì òun yóò sì kéde rẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ òun nítorí wípé ó sàn kóun fẹ́ ìyàwó èkejì ju kóun máa ṣe ṣìnà pẹ̀lú àwọn obìnrin eléyìí tí ò tọ́ tí Ọlọ́run ò sì fẹ́ onídìrí tóun ṣe fẹ́ ìyàwó èkejì òun sì ń wá àyè kóun gba ìyọ̀ǹda láti ọwọ́ ìyàwó ilé èyí tóun fẹ́ lọ́wọ́ báyìí. tó ẹ̀yin ará mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá ayọ̀ la ó fi pàdé. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣé bí ẹ ti ń wò wá ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.